أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. إنه من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله، وبعد. من شرور أنفسنا وسيئات أعمالنا. نعم، أدوك فون الله سبحانه وتعالى أتريكات جالون فون النبي محمد صلى الله عليه وآله وصحبه وسلم. إكات جالون كلهم بعد مبا أمر على النبي محمد كلهم كبار شكات جفون وصحبه النبي محمد أتبقوا الأمة نبي لقبوا أبلغ الله سبحانه وتعالى فإن كوكوانا كوكواكونا وإني كينيجي àtàwọn ará ilé wa àtàwọn ọmọ àti àwọn àrọmọdọ́mọ wa la ilaha illallah. Ní ṣókí láì ní gbára wa lásìkò, mo láǹfààní láti gbọ́rọ̀ kan tí mùdírù sọ láìpẹ́ ìyẹn Fadilatul Mudir Dẹdẹwẹrẹ. Ọ̀rọ̀ tí wọ́n sọ yìí, wọ́n béèrè béèrè ní ọwọ́ wọn ni àwọn tó máa ń béèrè béèrè lọ́wọ́ wọn ní ọ̀dọ̀ wọn náà ni. Àwọn àbí wọn wípé ǹjẹ́ ṣó yẹ kí mufti kó máa retí ìkéde látọ̀dọ̀ sultan. So mùdírù wá fèsì, ìyẹn ni pé àfáà fèsì, wọ́n ní mufti tí bá ń retí ìkéde lọ́dọ̀ sultan kò máṣẹ́ rẹ̀ ń ṣe nìyẹn. Wọ́n ní kò máṣẹ́ rẹ̀ ń ṣe nìyẹn. Eléyìí nídìí kéèyàn ó clear, nídìí kéèyàn ó tàn málẹ̀ sí i, torí pé nínú ṣẹ̀ríà Islam àwọn tí wọ́n jáwọn olórí ìlú, bóyá bí ọba lápèjúwe bí bàbá ọba Ìlọrin ti wà nísìnyí, àtàwọn tí wọ́n jọ bẹ́ẹ̀ bí àwọn Olúwo, ìyẹn bàbá wa Olúwo, àtàwọn tó tún jọ bẹ́ẹ̀ àti bí àwọn ọba bíi Muhammad Saad Abubakar Sultanu Sokoto àti bẹ́ẹ̀ lọ. Ṣẹ́rí gbogbo ẹ̀yẹn nínú ṣẹ̀ríà Islam ó ní àwọn nǹkan tó já sí pé ẹ̀tọ́ wọn ni tí ò tọ́ kí àfáà kan kó ṣe àyàfi tí wọ́n bá fi àṣẹ sí nǹkan yẹn, tí wọ́n bá gba nǹkan yẹn wọlé. So lẹ́nìyẹn tó lẹ́tọ̀ọ́ láti ṣe nǹkan yẹn. So wọ́n lè ṣe fúnra wọn, bákan náà wọ́n lè gbé iṣẹ́ yẹn lé ẹlòmíì lọ́wọ́. Àpèjúwe irú ẹ̀ òun náà ni ìrun júmọ́ kíkí láwọn ìlú. Ọba tó bá jọba mùsùlùmí lábẹ́ ṣẹ̀ríà Islam ó lẹ́tọ̀ọ́ láti máa lídìí àwọn èèyàn kírun jímà. Ó lẹ́tọ̀ọ́ láti máa lídìí àwọn èèyàn kírun jímà tó bá jẹ́ pé mùsùlùmí ni. Àpẹẹrẹ gẹ́gẹ́ bí ọba Ìlọrin bá ti rí yẹn nísìn. Nínú ṣẹ̀ríà Islam wọ́n lẹ́tọ̀ọ́ láti jẹ́ ìmáàmù àgbà fún gbogbo ìlú Ìlọrin pátápátá láti máa kírun, tó jásí pé tó bá dọjọ́ jímà ẹ̀yìn wọn ní gbogbo àwọn mùsùlùmí tí wọ́n fẹ́ kírun mọ́ṣáláṣí wọn yìí ni wọ́n ti máa kí ìrun jímà. Wọ́n lẹ́tọ̀ọ́ sí lábẹ́ òfin ṣẹ̀ríà. Bẹ́ẹ̀ náà sì ni wọ́n tún lẹ́tọ̀ọ́ sí kán gbé iṣẹ́ yẹn kán gbé lẹ́lòmíì lọ́wọ́, gẹ́gẹ́ bí wọ́n ṣe yan bàbá wa ìmáàmù àgbà Ìlọrin, kọ́lọ̀ ń jẹ́ kí bàbá náà tán sórí dáadáa. So náà ìyẹn jẹ́ nínú àwọn iṣẹ́ wọn. Nínú àwọn iṣẹ́ àwọn olórí ìlú òun náà ni pé àwọn ìjìyà, ẹnìkan jalè ní, ẹnìkan ṣe zìnà ní, so àwọ àwọn nǹkan báyẹn tó jẹ́ pé àbí wọ́n parọ́ zìnà máyàn tó láwọn ìjìyà kan nínú, a kì í ṣe lẹ́yìn àwọn tó já wọn olórí ìlú, ẹ̀tọ́ wọn ni. Tó lórí ìlú bá ṣe fàyìn, tí ò bá ṣe kò sí tó kàn wá. Ṣùgbọ́n ká wá sọ pé ẹnìkan jalè, àwa la fẹ́ dá ṣẹ̀ríà olè fún, àwa la fẹ́ dá ṣẹ̀ríà zìnà fún, a fẹ́ dá ṣẹ̀ríà ìparọ́ zìnà máyàn fún àti bẹ́ẹ̀ lọ, àbí a fẹ́ dá ṣẹ̀ríà ìpààyàn fún, kìí ṣe iṣẹ́ aráàlú, ara iṣẹ́ àwọn olórí ìlú ni. Bẹ́ẹ̀ náà ni ìkéde oṣù kìí ṣe iṣẹ́ aráàlú. Ara iṣẹ́ àwọn olórí ìlú òun ni ká kéde oṣù pé oṣù ó ti lé o, a bẹ̀rẹ̀ àwẹ̀, oṣù ó ti tún lé o, a parí àwẹ̀ aṣọdún o, ara iṣẹ́ wọn ni. Ṣùgbọ́n tí wọ́n bá gbéṣẹ́ yẹn fáwọn èèyàn kan nínú ìlú tí wọ́n fi pọ́n wọn lé, tí wọ́n fi wọ́n sípò ńlá, kò sáburú kankan bẹ́ẹ̀ nínú ṣẹ̀ríà Islam. Irú àwọn nǹkan báyẹn tí ẹni tí wọ́n bá wá gbé fún pé ìwọ o máa kéde, tán bá ti ní wọ́n ní kó máa ṣiṣẹ́ pa oṣù,
àwọn náà là á máa retí. So ẹni tó jẹ́ mufti aráàlú ni, ẹni tó jẹ́ mùdírù aráàlú ni, ẹni tó jẹ́ sheikhu aráàlú ni. Gbogbo tí yẹn bá wù kéèyàn wù kó jẹ́ nínú aráàlú táwọn olórí yẹn tí wọ́n ní àṣẹ lé lórí ni wọ́n, nínú àwọn aráàlú tí wọ́n láṣẹ lé lórí ni wọ́n. So àwọn ni wọ́n ó kéde fáráàlú àbẹ́ni tí wọ́n bá gbé iṣẹ́ yẹn fún. So tí wọn ò bá gbé iṣẹ́ yẹn fún mufti, ẹnìkan ò lè jẹ́ iye mufti lábẹ́ ẹrú ọba Ìlọrin kó wá jẹ́ pé yóò wá sọ pé òun fẹ́ máa ṣáájú ọba Ìlọrin máa kéde fárá Ìlọrin pé wọ́n ti rí oṣù, ó fẹ́ dàlúrú ni. So lára tí òye mùdírù tí ń dájọ́ àti àwọn tí wọ́n ń pòkọ èérí fún mu náà nìyẹn. So láfi ń sọ pé ẹ bùkátà kẹ́ ẹ lọ stọ́dì fíkìú dáadáa, ẹ lọ mọ̀ kí ni tí ń bẹ nínú àwọn àkọsílẹ̀ ẹ̀sìn wa. Kì í ṣe pé kéèyàn kàn déédéé jókòó kó dẹ̀ máa lo agbárí kó máa lo ọpọlọ kó sì máa sọ nǹkan tó bá dé. No, Islam ò rí báwọn. Islam ò rí báyẹn. So kò tọ́ fún mufti, kò tọ́ fún mùdírù, kò tọ́ fẹ́ anybody nínú ìlú tó ní ẹni tí ó pàṣẹ rẹ̀ kí a wá gba iṣẹ́ olórí yẹn ṣe máa lọ́wọ́, kò tọ́. Bí ò ṣe tọ́ fáráàlú kí wọ́n ó dájọ́ olè kán dájọ́ ẹni tó pààyàn lọ́wọ́ ara wọn, bẹ́ẹ̀ náà ni ò tọ́ fún mùdírù àbí mufti kó náà wá kéde fáráàlú pé ẹ sọdún lọ́la o, láì ṣe pé sultanu pàṣẹ fún àbí emir pàṣẹ fún àbí emir fún ní yọ̀ǹda wípé lọ sọ fáyé. So torí ẹ má jẹ́ ká kọjá àlà Ọlọ́run lára àwọn èèyàn. Irú eléyìí tẹ́ fẹ́ máa sọ yìí nísìnyí bí ìgbà tẹ́ ń kọjá àlà Ọlọ́run lára àwọn tọ́lọ́run ọba fi ṣe olórí ni. Ọlọ́run ló sì máa ń fẹ́ ni tó bá wù ú ṣe olórí. Ipò kan lẹ́yìn náà dìmú yẹn, ipò olórí kan náà ní bẹ̀, ṣùgbọ́n kì í ṣe ipò olórí tí wọ́n fi máa tákù àwọn lọ́balọ́ba àwọn aláṣẹ nínú ìlú. Tí wọ́n bá ń pọn yín lé tán fún yín lọ́wọ́ ẹ gbà ẹ sì dúpẹ́ fọ́lọ̀ lórí pé wọ́n ń pọn yín lé. Ṣùgbọ́n ipò yẹn ò dé ipò tẹ́ fi máa tákù àwọn lọ́balọ́ba àwọn aláṣẹ nínú ìlú rárá. Kò dé ipò yín ò tó bẹ́ẹ̀ ní abẹ́ òfin ṣẹ̀ríà. So ẹni tó bá ń ṣe nǹkan tẹ́ ń ṣe ibi ìgbà tẹ́nìyẹn fẹ́ máa dàlúrú ni. Ẹ dákun kí mufti kàn wá bọ́ tá ń sìn láì sí pé ọba Ìlọrin gbà, láì sí pé ọba Ìlọrin gbà yìí pé wọ́n ti róṣù, kí mufti wá jáde pé ọba gbà ọba ò gbà, kò sí ní tó kàn. Kí mufti wá kéde ara ayé, pàtàkì jùlọ nínú ìlú Ìlọrin yẹn kán wá kéde fáwọn èèyàn pé wọ́n ti rí oṣù. Ṣé ẹ fẹ́ jẹ́ káwọn mùsùlùmí kan ṣọ̀kan ni àbẹ́ ẹ fẹ́ kí àwọn mùsùlùmí ó fọ́? Bó o lẹ ṣe fẹ́ kẹ́mi ọba rí sí mufti? So láàbí sọ pé mufti tí ń retí ìkéde sultan, wàláì mufti correct, mufti dẹ̀ máa tí wọ́n ń ṣe. Ẹ̀yin tẹ́ ẹ rò pé kò tọ́lẹ̀ máa ń tẹ̀ ń ṣe, ẹ̀yin lọ́rọ̀ ẹ̀sìn yẹn ò yé dáadáa. So torí ẹ̀ mufti lẹ́tọ̀ọ́, ẹ̀tọ́ mufti ni láti lè dúró de ìkéde sultan, láti lè dúró de ìkéde emir, láti lè dúró de àṣẹ emir wípé wọ́n náà ti róṣù. Àwọn emir àwọn sultan ẹnu wọn àdẹ nílò fẹnu. Ẹ lọ wo ibi tí sultan tó ti kéde oṣù, ẹ wo iye àwọn èèyàn tí wọ́n ń bẹ ń bẹ tí wọ́n jókòó pẹ̀lú sultan. Láwọn mùsùlùmí tó jẹ́ pé possibly ní ọ̀pọ̀lọpọ̀ wọn lè já wọn àfá, ó lè já wọn àfá ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jókòó ti sultan yẹn àtàwọn members tí wọ́n jọ wà ní Supreme Council tí wọ́n jọ ń ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ àfíẹ́sì yìí. So gbogbo wọn yẹn ní in tí gbogbo wọn jọ gbáríjọ rí òun ni sultan kéde. Sultan ò dẹ̀ ever sọ nínú kéde wọn wípé Saudi làwọn tẹ̀lé. In tí wọ́n sọ ni wípé wọ́n dárúkọ àwọn ọba kan náà ní north, wọ́n dẹ̀ sọ wípé wọ́n dẹ̀ kéde oṣù pé a ti róṣù. So wọ́n lẹ́sẹ̀ ń dọ̀rọ̀ rú ẹjá bẹ̀rù Ọlọ́run. So torí ẹ̀ in tí mo fẹ́ clear náà ni wípé bí mufti ṣe ṣeun náà ni ó yẹ kí mufti ó ṣe. Kò yẹ kí mufti ó máa sọ pé àwọn ń kéde láì ṣe wípé emir ṣe kíni, emir gbà wípé wọ́n róṣù. Tẹ́míà bá kéde fúnra wọn ó dá kó tákẹ̀sì, wọ́n bá sì fi sọ́wọ́ mufti kò tákẹ̀sì, wọ́n bá sì yan ìgbìmọ̀ míì pò ní kó kéde kò sí tó tákẹ̀sì ńlẹ̀. So torí ẹ̀ ẹ̀já bẹ̀rù Ọlọ́run lára àwọn èèyàn, kò jẹ́ bá rìn ṣe jẹ́. Misra tó jẹ́ pé àwọn tó jẹ́ àwọn shuyukhul azhar àbáwọn ti àwọn mashayikhul azhar, àwọn àfáà azhari, àwọn ni wọ́n kà á sétí aráàlú wípé wọ́n róṣù à ń gbàwẹ̀. Wọ́n àdédé ṣe, wọ́n ń ṣe tí wọ́n ń ṣe yẹn pẹ̀lú ìyọ̀ǹda àwọn olórí ìlú ìjọba Egypt ni. Tó bá fi lè sọ pé àwọn fẹ́ máa dá ìgbésẹ̀ yẹn gbé tí àwọn mashayikhul azhar, àwọn àfáà azhari
tí wọ́n bá láwọn fẹ́ dá ìgbésẹ̀ yẹn gbé lọ́wọ́ ara wọn yóò yíwọ́ mọ́ wọn lọ́wọ́, yóò yíwọ́ mọ́ wọn lọ́wọ́, kò sí bá ti fẹ́ ṣe. ihun tí wọ́n ń ṣe yẹn wọ́n ń ṣe pẹ̀lú yọ̀ǹda olórí ìlú ni, wọ́n à ṣe lẹ́ni tí ń sọ tọwọ́ ara wọn láti pín ìlú. so yí tẹ́yìn ń sọ ẹ fẹ́ pín ìlú ni kẹ́ máa sọ pé mufti ò nídìí láti retí ìkéde sultan. ok, ìkéde wo ni kí mufti retí? ẹ̀yin tẹ̀dẹ̀ ń sọ̀rọ̀ yìí ni ẹ wá oṣù kankan, ẹ kàn mú ọjọ́ kalẹ̀ ni ẹ dẹ̀ fagídí múlẹ̀ pé èèyàn máa ń múlẹ̀, tán bá la múlẹ̀ àmúlẹ̀ a lè múlẹ̀ tí ó dẹ̀ correct nínú ṣẹ̀ríà. ọ̀tọ̀ ni pé àwọn ní astronomy wọ́n sọ wípé wọ́n ti bu ọjọ́ látara iṣẹ́ tiwọn. ọ̀tọ̀ ni ká àfà kó ń dúró dúró pé a ti gbọ́n tẹ́yìn wí àwọ̀ aṣègbìyànjú ti ṣẹ̀ríà. tí n ti ṣẹ̀ríà bá mú wá tó bá dọ́gba pẹ̀lú tẹ́yìn bù kalẹ̀ tí ò bá ti dọ́gba tí wọ́n là á dànù ti ṣẹ̀ríà láṣẹ kìíní làámú. àwọn láàróṣù adẹ̀ṣègbìyànjú ti ṣẹ̀ríà sómo lè ru'yatihi wọ́n wóṣù wọn ò róṣù. nígbà tí wọn àwọn ò bá sọ pé oṣù yọ ń jọ yẹn nígbà tí wọn táwọn bá dẹ̀ sọ pé kò lè yọ, tí wọ́n bá fi lè sọ pé wọ́n rí oṣù ńjọ́ náà, tí wọ́n róṣù ńjọ́ náà àdá tí wọ́n nù ní. àwọn bá ní kò possible ọ̀dọ̀ tí wọ́n ní ò ti possible ó possible lọ́dọ̀ Allah. so torí ẹ̀sìn Islam kì í ṣẹ̀sìn tó rújú àbí tó le tó gbogbo level tẹ́ ń gbà fi mú yẹn. so torí ẹ̀ yìí ò ń jẹ́ bá ní òṣè jẹ́ mufti wọn correct, ẹ̀yin ní nǹkan yẹn ò yé. fatiwa tí mùdírù Fadilatu dẹ̀dẹ̀ rẹ̀ náà dẹ̀ ń dá fatiwa yẹn kò correct, kò bá ṣẹ̀ríà mu. so tá a bá sì gbọ́rù nǹkan báyìí a máa jáde torí nǹkan kankan, torí àti má fi pín àwùjọ àwọn mùsùlùmí ni. ṣẹlẹ̀ tí wọ́n ń sọ yìí, àwọn ibi tọ́lọ́run ọba ti ní ká kú ń bẹ̀ lánàá níjẹ̀ẹ́ta, ibẹ̀ wọ́n fẹ́ dá wa padà sí. ṣe mọ̀ pé ní Lagos State nìkan wọ́n lè kírun lọ́jọ́ mẹ́ta. tẹ́gbọ́n wọn kírun ní Èkó lánàá, àwọn ará Mushin àwọn kí tiwọn lónìí, àwọn ará Agége ọ̀lànà fẹ́ kí tiwọn. tẹ́ máa gbọ́ nínú stéètì kan náà pé àwọn Ìbàdàn kí lánàá ti àwọn Ìṣẹ̀yìn ọ̀la ni. gbogbo àwọn nǹkan yẹn ó ti ṣeré kọjá láwùjọ Yorùbá àbí Nàìjíríà generally. tẹ́ máa gbọ́ pé àwọn ará Èkó kí lánàá, àwọn ará Ìbàdàn wọn lọ́la làwọn ó kí, àwọn ará Ìlọrin ti kí tiwọn lánàá, wọ́n ti kí tiwọn jẹta, tí gbogbo ó máa rí bálabàla tí ó máa dàbí gbà pé bóò ní ṣe ń rí báyìí. tọ́lọ̀ wá ní káwọn nǹkan yẹn ha kú ńlẹ̀ tí wá ń tó bọ̀ bó ti yẹ kó ṣe kíni kó tó, ẹ tún fẹ́ máa gbérú eléyìí wá. ẹ bẹ̀rù Ọlọ́run, ẹ bẹ̀rù Ọlọ́run, ẹ bẹ̀rù Ọlọ́run. ẹ má dàlí umma láàmú so yìí, ẹ má dàlí umma láàmú. eléyìí tí ẹ ń sọ yìí ẹ correct. so torí ẹ mufti wọn correct pẹ̀lú pé wọ́n dúró de ìkéde sultan, wọ́n dúró de ìkéde emir ìlú wọn. so wọ́n correct. lẹ́yìn náà ni pé àwọn ọmọ yín ti ń jáde tí wọ́n ń sọ wípé ẹ bá Ìlọrin wí, Èkó lẹ̀ ń bá wí, pé Agége yín lẹ̀ ń sọ, Èkó lẹ̀ ń sọ. tó bá jẹ́ pé ẹ bá Ìlọrin wí ni, èwo la bùrọ̀ máa ta fọ ọ̀rọ̀ sí mufti tó wà ńlọrin, mufti tó jẹ́ mufti Ìlọrin. tó bá yẹ pé ẹ bá Ìlọrin wí lóòótọ́ báwọn ọmọ yín ti ń kílèmù, wọ́n ti ń pàpè mára rẹ̀ wípé wọn àgbọ̀ yín yé ni ẹ bá Ìlọrin wí. fatiwa yín tẹ́ dáhùn ẹ dá fatiwa Agége àti kàràkàrà yín ò ní pé kò kan Ìlọrin. tó bá jẹ́ bẹ́ẹ̀ ni wáyé tẹ́ ń ta fa ọ̀rọ̀ sí mufti. ọmọ yín kan wà ń Kánò, wọ́n ń ta fa ọ̀rọ̀ sí emir, ẹ̀yin náà tún ta fa ọ̀rọ̀ sí mufti lórí ọ̀rọ̀ kan yìí náà tẹ́ sì correct. Ọlọ́run tún gbogbo wa ṣe ń bi tá a bá kù sí, yóò tún yín ṣe ń bi tẹ́ kù sí, yóò tún wa náà ṣe ń bi tá a bá kù sí, yóò forí ẹ̀ṣẹ̀ nìkọ̀ọ̀kan yóò fi jìn wá, yóò jẹ́ ká ní àtibọ̀tán tó dáa, ká tán sórí ń tààrà rí ọ̀nà Ọlọ́run ọba. subhanaka Allahumma wa bihamdik, ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.